ẹnìkan ń bẹ Olúsànyà ló ń jẹ́ ṣe ló yẹ ká firú wọn ṣàkàwé fọ́mọ aráyé tá a bá rẹ́ni bí ẹni tó ṣe é mú sakọ ká fi sakọ tá a bá rẹ́yìn tó ṣe é mú yẹn gàn ẹ jẹ́ ká pò kìkì ẹ̀ ẹni rírí ẹni kíkì ẹni àásúnmọ́ ẹni mímọ́ ẹni rere ni bàbá Ọláìdé ó yẹ ká polongo wọn kó tó di pé mo lè sọ pọ́rẹ́ mi lè nìyàn ajẹ́pọ̀ dáa tán láì lábùkù ẹni tó bá lè fàbà wọ́n bá mi ológun dúdú ò lè bá ṣọ̀rẹ́ láéláé gbogbo ẹni tí mo ń kíkọ́ lọ̀rẹ́ mi wípé mo bọ̀ ọ́ lọ́wọ́ mo ní how are you ìyẹn ò pé mo ṣe ọ́ lọ́rẹ́ múlẹ̀. In the case of Emmanuel ó ti lé lógún ọdún tá a ti mọ́ra wa látàkùmọ̀sà East Ìpẹ́rìndó ó pẹ́ tí mo ti fẹ́ pariwo rẹ̀ tó lòun ò pariwo mo dẹ̀ fẹ́ kí gbogbo olóṣèlú ó fọ̀rọ̀ rẹ̀ kọ́gbọ́n kí wọ́n rí i gẹ́gẹ́ bí olóṣèlú tó yàtọ̀. Sànyà Òmìrín lorúkọ rẹ̀ bàbá ẹ̀ lòmìrín òun ní Sànyà Ìyèmọ̀gún nílé bàbá ẹ̀ kúgúkẹ́ ẹni àjítanáwò ní bàbá Yọ̀mídé gbogbo ẹni tó bá mọ Emmanuel ló lè mẹ́ni tí mò ń sọ kì í fojú pani rẹ́ kì í wòyàn bíntín ó ní tẹríba ó sì ń bẹ̀rù àgbà. ọ̀rẹ́ mi Olúsànyà kì í bínú kì í jà gbogbo ọ̀rọ̀ ẹ̀rín ní fi rín tó bá ní ọwọ́ àgbà sílẹ̀ kan kò lè di tọ́rọ́ tẹ́ ẹ bá ríra ẹ̀dá tó yàtọ̀ lọ́mọ Òmìrín ìlérí tó bá ṣe kì í yẹ̀ òṣèlú ni olóṣèlú tipẹ́tipẹ́ ni àgbà òṣèlú lolúsànyà ọ̀rẹ́ mi ọ̀wọ́n ẹgbẹ́ PDP ló wà ó sì ṣiṣẹ́ takuntakun pioneer secretary òun la kọ̀wé ẹgbẹ́ àkọ́kọ́ látàkùmọ̀sà ìlà oòrùn ọmọ Òmìrín ó ṣàkọ̀wé ẹgbẹ́ PDP látàkùmọ̀sà ìlà oòrùn ìwà òtítọ́ tó hù níbẹ̀ lásìkò ọ̀hún tó pọ́n àdìbò tán ẹgbẹ́ wọlé látàkùmọ̀sà ìlà oòrùn kàmánkóbó tẹ́gbẹ́ wọlé gbogbo ẹgbẹ́ wá fi ṣàkọ̀wé ìjọba Sànyà wá di sẹ́kítírì àtàkùmọ̀sà East Local Government Ìpẹ́rìndó Òjèṣà ẹ̀dá tó bá fẹ́ débi gíga tó bá ti lè fìgbéraga mọ́rọ̀ rẹ̀ kò ní láárí ẹni tó bá jọra rẹ̀ lójú ò lè rebi kankan tó ga ìgbéga Olúsànyà Òmìrín iṣẹ́ Olúwa ni àtiwà ọmọlúàbí ẹ̀ ọ̀pọ̀ òṣèlú ni ò débi tó dé tí wọn ò débi tí Olúsànyà dé tí wọn èrì jìnnà bí Olúsànyà nínú òṣèlú tẹ́gbẹ́ fi pa wọ́n tì tí wọn ò lò wọ́n mọ́ tí wọ́n wá di tọ́ọ̀gì sí gbòòrò ọ̀pọ̀ òṣèlú ló jẹ kánsílọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo tó padà wá dọ̀nàrẹ́bù tí ń fẹsẹ̀ gbá títì ṣé bá olóṣèlú tó jẹ́ alága kánsù tọ́dún mẹ́ta rẹ̀ ò ì pé kí wọ́n tó yọ ẹ wá wáyé ọ̀rẹ́ mi t'Olúwa ní gbígbéga ṣáá ni ẹni tọ́lọ́run ọ̀bá fẹ́ kó ga yóò gbà wà lọ́wọ́ ẹ̀ mo tiẹ̀ mọ̀ wípé àyànmọ́ ti Olúsànyà lẹ́yìn ó lórí ọlá kádàrá sì jẹ́ kó tẹ́ ibi tó rí ń bá ní lọ kẹsẹ̀ sí ni lọ ni ẹ̀dá tó bá ń bínú Olúsànyà kó má bàa dédé kú pi ẹni ó yé bá kádàrá jà ta ní ń bọ́yà jà Ṣàngó ló ní sẹ́rẹ́ láti kékeré lẹ́sìn ti ju màálùú lọ ó pẹ́ tí Sànyà Òmìrín ti lórí àìsìkì tó ti wà nípò àgbà. ẹni tó bá rántí Olúsànyà Òmìrín ó ti ṣe kọmíṣánná ní Local Government Service Commission gbogbo ọdún tó ṣe níbẹ̀ ìròyìn rere là ń gbọ́ káfíní ṣe kọmíṣánná ní Local Government Service Commission àpẹẹrẹ oríire ńlá ni tó bá jẹ́ni tọ́lọ́run ò yọ́nú sí ni yóò ti rámáyé yóò ti rì sínú ọ̀tẹ̀. Sànyà Òmìrín olóríire gbogbo ìgbà tó ń bẹ lórí àwọn ipò wọ̀nyí iye ẹ̀dá tó fọwọ́ wọn sókè nígbà yẹn òun gan ò lè rántí mọ́ àwọn tó bá wáṣẹ́ sójà tó bá wọn wáṣẹ́ ọlọ́pàá àwọn tó bá ṣe ti kọ́sítọ́ọ̀mù nígbà yẹn Olúwa ló mọye wọn yàtọ̀ sáwọn oníṣòwò tó tún ràn lọ́wọ́ wọn lọ rẹpẹtẹ lọ́dún tó ń ṣalága àtàkùmọ̀sà. bóyá ni mo tiẹ̀ sọ nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé Sànyà Òmìrín
ó padà tún wá jalága Àtàkùmọ̀sà East Local Government Council Ìpẹ́rìndó ibi tó ti ṣakọ̀wé nígbà kan ó tún jọ lórí wọn. Sànyà Òmìrín jalága Council Ìpẹ́rìndó kẹ́ni tó bá rú lójú ọlọ́rẹ̀ béèrè ìtàn. Gbogbo Ìjẹ̀ṣà ẹ ti mọ̀ mí tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ ni gbogbo Yorùbá ẹ ti mọ̀ mí tipẹ́tipẹ́. Ohun tí ọ̀dà kódà ni mo lè sọ. Sànyà dá ọ yàtọ̀ nínú olóṣèlú ìgbà tí ń ṣalága Sànyà ṣènìyàn. Ẹnìkan bá mi lọ́dọ̀ Sànyà ó bá mi lọ́dọ̀ Sànyà ó wá dúpẹ́ ó ti di AIG nínú ọlọ́pàá ọmọ Ìpẹ́rìndó ó ní alága lẹ́wà ní káńsù nígbà tẹ́ ràn mí lọ́wọ́ ó kóṣù wá ó gbépo ó gbèrèsì sí àpótí wáìnì 4 ló wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹrù ló fi Toyota Venza kó wá envelope tó fi sínú ẹ̀ ní Sànyà ò gbà ajápálí wáìnì kan amútán pátápátá kó tó lọ àwọn èèyàn kì í gbàgbé aṣíwájú tó bá ń ṣe dáadáa tó ń rántí mẹ̀kúnnù. Sànyà Òmìrín ìgbà tó ń ṣọjọ́ bí ẹ̀ lọ́dún tó lọ oríṣiríṣi testimonies là ń gbọ́ ọmọ ọlọ́mọ tó fún ní scholarship tó tọ́ wọn dé yunifásitì wọ́n pọ̀ rẹpẹtẹ tí wọ́n wá dúpẹ́ lọ́wọ́ bàbá àwọn kan ń bẹ ó pẹ́ tí wọ́n ti ṣe freedom tí wọn ò rówó rarin iṣẹ́ ó rarin iṣẹ́ fún wọn ó tún fún wọn lówó ṣọ́ọ̀bù níbẹ̀. mo rántí o ọdún tọ́nàrẹ́bù Òmìrín ra kẹ̀kẹ́ fáwọn arọ tí ò lẹ́sẹ̀ tí wọ́n fìdí wọ́ ohun ọmọ aráyé bá ṣe fọ́mọ aráyé lọ́mọ aráyé ròyìn rẹ̀ fọ́mọ aráyé ti lé toko. ìgbà kan àwọn ìlú fẹ́ kó lọ sí House of Senate ó ní rárá fúnra ara ọmọ ọba ló lókù díẹ̀. àánú tó ń ṣe ló jẹ́ kí wọ́n fi federal appointment lọ ó wá di federal commissioner ní revenue mobilization allocation and physical commission ìyẹn ń bẹ nílùú Àbújá ó dé commission ọ̀hún tó tún kọ̀ntínú iṣẹ́ rere tí ń ṣe. ọ̀rẹ́ wa ń tẹríba fàgbàlagbà ó ń parúgbó lé bàbá Ọláìdé gbogbo ìgbà ní í ṣe bàgbà. ó ní kí n kí alàgbà Fábùnmi ó ní ká kí Oyinlọlá fàtìlẹ́yìn rere tí wọ́n ń ṣe fóun. ajagun fẹ̀yìntì Ọlágúnsóyè Oyinlọlá mo kí ọ ọmọ ọba tí kì í bẹ̀rù jà. bàbá Oyèdòkun ọ̀kan nínú alágbára nìyí èèyàn pàtàkì ní nílẹ̀ Yorùbá aṣáájú olóṣèlú tí ò fi dúdú pe funfun ni Ọ̀túnba Táyé ṣe tìlú Ìrágbìjí ló ní ká kí bàbá àgbà. Erelú Ọbàdà Èyélùjẹ̀ṣà Sànyà ló ní akíyín o Adémọ́lá Adélékè wọ́n lẹ́ẹ̀kú wájú ẹni rere Olúsànyà ló ní ká kí fádáhùn sí Ọlájílẹ̀ ṣòro ń kọ́ ṣẹ̀ṣẹ̀ ń lọ ṣé gbà ń dùn. Chief Sànyà Òmìrín aṣáájú ọ̀fìn ìlú Péjú Ìjẹ̀ṣà ló ní kí n kí alàgbà Olú Àlàbí Sànyà ní sálàáfíà lẹ́wà gbogbo lé ń kọ́ o kábíyèsí o ọba Adékúnlé Arómọláràn ọwọ́ òbòkúnlẹ̀ Ìjẹ̀ṣà ọmọ yín Olúsànyà Òmìrín ló ní ká kí yín láàfin bàbá kẹ́ẹ̀pẹ́ kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ọba gbogbo ọba ilẹ̀ Ìjẹ̀ṣà nílé lóko lápapọ̀ Òmìrín ní ẹkú àdúrótì. Ọọ̀ni ìrìṣà ọmọ rẹ Òmìrín ikán kí ọ ikán kí ọ Àtaọ̀jà lóṣogbo Tìmì Ẹdẹ Ọ̀ràngún Léèlá Òmìrín ní kẹ́ ẹ bá wa kí gbogbo ọba wa nílé lóko jákèjádò. Olúsànyà Òmìrín olóyè Àró Ọ̀fà Torinland torí pé o ti júbà àgbà àwọn àgbà ní ń wí fún ọpọ́ tẹ̀lẹ̀ yìí pẹ́ wọ́n ní kó o máa lọ àwọn ń tẹ̀lé ẹ àwọn wà lẹ́yìn ẹ bó o lọ́mọ ogun Sànyà wẹ̀yìn rẹ wò. Kúnlé ológun dúdú ló ń kọrin ọkọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú ló ń bọ́ yàgbó yàjù bí Ọ̀ṣun Òṣogbo èmi lọ́kàn ṣoṣo ọmọ líle tó dù àbí àlùjànú tí ń gbénú ọmọ ẹ̀dá ènìyàn. Ológun dúdú yẹ́s ológun dúdú tí polówó okú tantan òjìlóru kẹ̀bẹ̀bẹ̀ iná gorí ilé fẹjú tótó agbórí alájà àgbìlà bọ́gí pọnpọnà yẹn igi ṣoṣoro tí yọjú alágídí ọmọ òrìṣà jẹ́ ń pé méjì obìnrin òdenu ológun dúdú ọmọ líle tó torí ìbàǹtẹ́ fàyà rẹ̀ jóògùn. Sànyà Òmìrín Ọ̀túnba Táyé ṣe Ìrágbìjí aṣíwájú gbogbo ìlú Péjú Ìjẹ̀ṣà ọ̀rẹ́ mi Sànyà
òun ni wọ́n tún fi jẹ àró nílùú àtòrìn tilé toko. bàbá Oyíndàmọ́lá bàbá Yọ̀mídé bàbá Emmanuel tí ń jẹ́ Junior. ìyàwó rere tó mọ yáàyì tó tún mọ̀ kẹ́ ọkọ Mrs. Adéríyìíkẹ́ Òmìrín ni mò ń wí. aya rere tó mọ yáàyì ọkọ olóríire aya tí fẹ́ kọ́kọ́ ó ṣoríire. ọ̀pọ̀ ìyàwó ló ti sọ baálé ẹ̀ di gbẹ̀wù dání tọkọ ń wò bí àgùntàn. àwa ti rìnrìn àjò débi tá a ríyàwó tó gba ìsìnkì ọkọ rẹ̀ lọ́wọ́ pé tọkọ òun bá ní láárí ó lè fẹ́ yàwó kejì káwọn òkúkú jọ mọ́ jìyà ló pé òun. àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ń kọ́ tọmọtọmọ tọkọtaya wọn lọ kú sínú òṣì náà. Adéríyìíkẹ́ aya Sànyà mo gbà fún ẹ tó aya rere tó fẹ́ lọ síwájú ọkọ ni. mo kí ọ màmá Ọláìdé màmá Oyíndàmọ́lá màmá Yọ̀mídé màmá Emmanuel. Sànyà ìwọ lọmọ onílẹ̀kẹ̀ iyùn ọmọ oníṣẹ̀gẹ̀ àṣẹ́yìrùnká mọ̀rẹ́mọ̀ tó hàn ní wúrà olé ìsàdè ọmọ ẹbọ fín ọmọ ẹbọ dà káàbọ̀. Emmanuel Olúsànyà Òmìrín ọmọ bídí bá ọdí ọba dí bí tẹ̀tẹ̀ yẹ ọ́ ò yẹ tẹ̀tẹ̀ gẹ̀rẹ̀. ìwọ lọmọ onípápá sógunró ọmọ olóró pàtẹ́wọ́ kìje ìwọ lọmọ ẹlẹ́sùn ọ̀sàrà lóde. bàbá Ọláìdé ọkọ Adéríyìíkẹ́ ìwọ lọmọ olóró ó ṣe wọ́rọ̀wọ́rọ̀ pàtẹ́ẹ̀tẹ̀. bàbá Yọ̀mídé ìwọ lọmọ Òmìrín àjọbọjú ń bù. ńlá o ọmọ alẹ́ran lọ́bẹ̀ mọ́fẹ́gungun jẹun ọmọ oníyèmógún ọ̀nà lóde. Sànyà Òmìrín ọmọ jágbáfírá ọmọ onífẹ̀ẹ́ ọ̀ọ́ni ọmọ onífẹ̀ẹ́ àbúrẹ́ ọmọ abilé owó ti bírí ọmọ onílé orókè tí wà fòpin ẹyẹ ọmọ amúgbìnrín owó bọ̀dìdẹ̀. Sànyà ọmọ àgbàrá sílẹ̀ tómi sàn yáyáyá lójúde abárẹ́ owó ilé òjá béèrè toko ọmọ ọba rìn nílẹ̀ ilẹ̀ mìtìtì. Emmanuel Olúsànyà Òmìrín ọkùnrin wà ọkùnrin wò ọkùnrin wàwà wówó ọkùnrin kọ òyìnbó fẹnu ọkọ sọlẹ̀. Emmanuel Olúsànyà Òmìrín gbogbo Ìjẹ̀ṣà Olúsànyà Òmìrín rán mi sí yín o ó rán mi sí yín ẹ̀yin ọmọ Yorùbá ó rán mi níṣẹ́ sí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ó rán mi níṣẹ́ sẹ́yìn Ifẹ̀ Ìjẹ̀ṣà ológun dúdú ń bọ̀ wá jíṣẹ́ fún yín nínú apá kejì tí ń bọ̀.